ìwà lápò ọ̀rẹ́ tọ́jú wa rẹ̀ o. Ìwà lápò ọ̀rẹ́ gbé wa rẹ̀ bó relé ayé o. Ó gbé wa rẹ̀ pọ̀n o. Ìwà lápò ọ̀rẹ́ gbé wa rẹ̀. Ẹ wí fún jayé jayé o, kó má ṣe jàbámọ̀ mọ́. Ẹ wí fún jayé jayé o, ẹ wí fún jayé jayé, ẹni kó má ṣe jàbámọ̀ mọ́. Ìwà lápò ọ̀rẹ́ mi gbé wà rẹ̀, bóun relé ayé kó gbé wà rẹ̀ pọ̀n. A kú ojúmọ́, a kú ojúmọmọ níbi gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi ní wákàtí ìsìn. A kú àárọ̀ àjíire bí o. Bó bá sì ṣọwọ́ ọ̀sán ni wọ́n tó ń wò mí. A kú ìyálẹ̀ta ọ̀dẹ̀ ò dàbí. Mo bá ṣe ọwọ́ ìrọ̀lẹ́ ni. A kú ọjọ́rọ̀ nílẹ̀ káàárọ̀ òjíire o. Bó bá sì ṣe ọwọ́ alálẹ́ ni. A kú àjálẹ́ o. Òrùn ayọ̀ lásùn o. Ọ̀rọ̀ nípa bàbá wa Pa Peter Fatomilola. Àìláṣọ Ọlọ́run pàká ó tún wọn àpérò fún mi rí o. Mo ti ń dákẹ́ gan ní orí ọ̀rọ̀ yìí tí mi fẹ́ sọ nǹkan kan torí mi ò like máa rí àgbàlagbà fín. Tí èèyàn bá fi ìṣẹ́jú kan báyìí jù mí lọ, mo mọ́ fẹ́ràn láti bọ̀wọ̀ fún. Ṣùgbọ́n bàbá Peter Fatomilola, ibi gẹ̀rẹ̀jẹ̀ là bá gbà. Ẹ mọ̀ kí mi ti mọ̀ yín ti pẹ́. Láti 2011 lèmi àti yín ti ń pàdé ní film location. First location tí n kọ́kọ́ máa ti pàdé yín ní 2011 ní Olómi Ọjà ní Kwara State. Under ọmọ àrán ni ìlú yẹn wà ní oko kan tí à ń pè ní Olómi Ọjà. Ìgbà tí wọ́n ya Àbíkẹ́ Onírú àti Ẹkún Ìyàwó. Tẹ́ bá rántí àwọn ọmọ tí wọ́n ṣe ọmọ yín nínú Ẹkún Ìyàwó. Èmi ni. Ẹ ṣì rántí nǹkan tí ẹ ṣe fún mi ní location yẹn ká má sọ mọ́. Ṣé rí gbogbo ohun tẹ́ ń ṣe yìí kò jọ èmi lójú. Kò jọ èmi lójú rárá. Kò jọ mí lójú. Ṣùgbọ́n mo rò pé ẹ lè gbéṣe lédè orí social media ni bàbá. Kò jọ mí lójú. Bẹ́ẹ̀ tẹ́ ṣe yìí síta tí gbogbo àwòrán yìí ó dà. Nǹkan míì tún wà bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ máa rántí. Ó tún wà tẹ́ máa ṣe síta tí wọ́n á padà fi drag yín. Ṣùgbọ́n ṣé ká sọ pé ní ogbó ló ń dà yín láàmú ni àbí kí ni? Arágbà tó dàgbà jù yín lọ náà tó jẹ́ díkìnì chọ́ọ̀chì tí ò dẹ̀ tẹnu àbùkù bá ṣẹ̀ṣe. Ara ẹni tó jù yín lọ tó sì ń sẹ̀mí ayé pẹ̀lú àlàáfíà tó jẹ́ ìmáàmù ní mọ́sáàsì tí ò dẹ̀ tẹnu àbùkù bá ṣẹ̀ṣe. Bàbá must you talk? Torí kí wọ́n lè fẹ́ yín. Torí kán lè máa súnmọ́ yín. Ìkàmọ́lẹ̀lẹ̀gbẹ̀ rí wọn máa gbójú lílà láwo. Akówó ẹbọ sì ni òjé sòsìnmi. Bàbá ẹ sọ yí pé ẹ̀yin ò kí ń ní èṣù nílé. Ẹ̀yin ò léṣù nílé. Babaláwo ni yín. Olórí awo ni yín ní Ìfìsì Èkìtì. Gbogbo ọmọ Èkìtì ṣé mọ̀ yí o. Gbogbo awo tí ń bẹ ní Ìfìsì Èkìtì pátá. Mi ò yọṣọ́ o. Mi ò yọṣọ́. Ojú gbà mí tì. Àbọ̀rọ̀ àbọ̀yè ojú gbà mí tì o. Olórí awo yín ni ló ń bayé jẹ́ lọ yìí o. Báyé bá sì torí àgbàbàjà ìmọ̀ wá wù wọn ni. Bàbá yìí ò fi mọ lọ́nà kan. Bàbá yìí kò fi mọ lọ́nà kan. À ń sọ yí pé fíìmù industry ó ń ta ẹnu àbùkù bá ìṣẹ̀ṣe wa. Ó ń tẹnu àbùkù bá ìṣẹ̀ṣe wa. Amúkùn ẹrù ẹwọ́. Wọ́n lókè là ń wò àwo ìsàlẹ̀. Ṣé ti rí àwọn tó ń bẹ nínú ìgò tí wọ́n jẹ́ jíìnì báyìí? Ṣé ti rí àwọn òkú tó káṣọ borí tí wọ́n ń pè léégún báyìí? Àwọn tí wọ́n ń bẹ nínú òkùnkùn
nínú fíìmù industry tí wọ́n ń tafà sí ìmọ́lẹ̀ ìṣẹ̀ṣe òun lẹ̀ tí ń rí yẹn o. Ìgbà táwa kéékèèké yìí bá wà níbi tí wọ́n ti ń kọ sítórì kan tá à ń kọ̀rẹ́ tí wọ́n pé kò lọ báyìí báyìí ló ṣe lọ. Tírú àgbà ti Pa Peter Fatomilola tí wọ́n bá débẹ̀ tí wọ́n sì ń pera wọn ní olúwo ìlú kan tí wọ́n wá sọ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o, báyìí ló ṣe rí. Ṣé mọ̀ kí bàbá ni wọ́n tẹ̀lé wọ́n mọ̀ fojú pé kí lọ́mọdé mọ̀ wo irú wa. Ṣé ti rí ibi tọ́rọ̀ tí ń wọ́ wá. Mr. Kunle Afford ọ̀gá wa. Yes sir, with due respect sir. Mi ò lérò ìpè ní ó yẹ kẹ́ interview bàbá dérú stage yẹn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá tún interview wọn yẹn náà dà torí iṣẹ́ tí yín lẹ̀ ń ṣe. Ẹ̀ẹ́dẹ̀ tí ìkọjá ààyè yín tí bàbá fi ń sọ kọ́tọ̀kọ̀tàn. Ìbádá kẹ́yìn má gbà wọ́n gbọ́ torí wọ́n lè ṣì yín lọ́nà. Èṣù tẹ́ ń wò yín ìmùlẹ̀ Ọ̀rúnmìlà ni o. Ìmùlẹ̀ Ọ̀rúnmìlà òun ni èṣù tẹ́ ń wò yín. Ẹ yẹ kí n bá wa sọ̀rọ̀ láti inú ẹ̀ṣẹ̀fà kan tó ní ọ̀gá etídò ní wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ kanlẹ̀ díá fún Ọ̀rúnmìlà bàbá sọ̀kọ̀ bọ́rú. Ọ̀gá etídò wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ kanlẹ̀ díá fún Ọ̀rúnmìlà bàbá sọ̀kọ̀ bọ́yè. Ọ̀gá etídò wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ kanlẹ̀ díá fún Ọ̀rúnmìlà bàbá sọ̀kọ̀ bọ́ ṣiṣẹ́. Ẹ̀rí nínú ìlú kan wọ́n wà. Ìlú yẹn tóbi gan-an. Ìlú yẹn ó tóbi gan-an. Ìlú yẹn wà tó tóbi gan-an. Àwọn ni wọ́n lọ́lá jù bílù kéréje kéréje ṣe wà náà ni. Ẹ mọ̀ bílù tí wá ṣe wà ń sìn. Àwa náà ti ní ìlú tó pọ̀ lábẹ́. Bẹ́ẹ̀ ni ìlú yẹn náà ṣe jẹ́ ńlá tó kó ìlú tó kéré sódì. Ìlú yìí wọ́n wá ní ọmọbìnrin ọmọ ọba mẹ́ta. Ọba yìí sì làlàlà ó lágbàbù àti lọ́lọ́ ikọ̀ àwọn ọmọ ọba yìí ohun tó. Ọba yìí wá wò pé ẹni tó bá gbọ́nú gbọ́n lẹ́yìn lòun fà wọn mọ̀ ọ́n fún tó sì gba ẹ̀gbin mọ́ra. Ni òun fún tó sì gba ẹ̀gbin mọ́ra. Ló bá ní kò sí ṣe kò sáìsí àtìgbà tí ọba ìdẹ́ ti ń bí àwọn ọmọ rẹ̀ ni. Kò sí lè tó fún ní orúkọ, kò sí lè tí wọ́n mọ orúkọ ẹ̀. Bí kan pè kan ní amọ́roro, amọ́lẹ́sẹ̀, ìbàdí àrán ṣẹ̀mọ̀ pé mi èso orúkọ. Kábíyèsí wá kéde oníkàlàgó kéde ìpè ní ẹni tó bá ti mọ orúkọ àwọn ọmọ òun ni òun ó fi wọ́n fún tóun ó sì dá ilé àtọ̀nà òun sí méjì. Olúkálukú ń wá wọ́n wá ń sọ orúkọ kò sẹ́ni tó gbà. Òkìkí kan dọ́dọ̀ àwọn ìyá mi. Àwọn ìyá mi náà wọ́n rojọ́ tí wọ́n dọ́dọ̀ èṣù pé bọ́n ṣe ń lọ tán dọ́dọ̀ èṣù wọ́n jẹ wọ́n mu. Èṣù bá bíán ẹ̀yin ìyá ò níbo lẹ tí ń bọ̀. Wọ́n ní àwọn ń bọ̀ láti ọ̀nà jíjìn kan ni. Ó dáa náà. Ìwà ló dé tẹ wá ń dọ́rẹ̀ kí ó ní nǹkan kọ́ tí ẹ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ o. Èṣù bíán ó ní ọlọ́gọ ẹnu kí ló ṣẹlẹ̀ ń bẹ̀. Ó ní níṣẹ́ ni wọ́n fẹ́ fà àwọn ọmọ ọba abẹ̀ lọ́kọ. Wọ́n sì fẹ́ fún wọn lọ́lá ọlá. Ọ̀rúnmìlà àti ìṣẹ̀ mọ́ ń pe rẹ̀ ní akérèfínú sọgbọ́n. Tí mọ́ ń pe rẹ̀ ní akérèfínú sọgbọ́n àwọn mọ̀ kí ò lè gbọ́n tó pé yẹ̀yẹ́ ni pé kò sakérèfínú sọgbọ́n kankan. Ó dáa kò sí wàhálà. Nílùú ibo ni wọ́n dákọ̀ lú ọ̀hún fún èṣù. Èṣù bá gbéra pápó náà lọ mọ́ Ọ̀rúnmìlà sí. Ìgbódélé Ọ̀rúnmìlà ó bóúnjẹ níwájú bàbá. Ó jẹ ó mu. Ń jó ń yọ̀. Gbogbo nǹkan tó Ọ̀rúnmìlà gbé wájú gangan lè ṣùpalẹ̀ mọ́. Ọ̀rúnmìlà ò kanra. Ọ̀rúnmìlà tún ní ṣé kó ń bá wá sí i. Ibi tẹ́ ti mọ̀ yìí pé ní Ọ̀rúnmìlà àti èṣù ìmùlẹ̀ ni wọ́n nù. Ó délé rẹ̀ ṣẹ́ni tí èso ọ̀rẹ́ mi ní ìsìn
àbẹ́ni tí mọ̀ rí ó lè dédé kú gìrì débi oúnjẹ mi kó gbé gbogbo ẹ̀ kó jẹ́ tán láyé tá a wà kí nǹkan míì mọ́ ṣẹlẹ̀ kò lè ṣeé ṣe bẹ́ẹ̀. Ọ̀rẹ́ ni Èṣù àti Ọ̀rúnmìlà jẹ́, wọn ò sì ṣe é yà. Bésù ṣe jẹun tán ló bá ní Ọ̀rúnmìlà, àwọn ẹlẹ́yẹ ti ẹ̀sán kankan pa rẹ̀, wọ́n lò lọ́gbọ́n. Wọ́n ní nílùú báyìí nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀. Èṣù ló wá kọ́ Ọ̀rúnmìlà lọ́gbọ́n tí ó lò. Ọ̀rúnmìlà bá tó àwọn àwo lọ ló lọ dáfá lórúbọ. Bá ní ìwọ Ọ̀rúnmìlà bó bá ti ń lọ ó mọ̀ pàdánù ni o. Gbogbo àgbà tó bá sì ti ń pàdé lọ́nà àtọmọdé àtàgbà ni kó mọ́ pọ́nlé ni kó mọ́ kí. Èṣù sí lóhun ó sin ọ̀rẹ́ òun pòun ní padà lẹ́yìn ẹ̀ ń gbà kọ̀ọ̀kan pé bó bá ṣe ń wẹ̀yìn báyìí òun lòun mọ̀ rí. Ṣé tí wọ́n rí i pé olóore lèṣù ni mọ́ jẹ́ fún Ọ̀rúnmìlà, bákan náà olóore lọ̀rúnmìlà jẹ́ fún Èṣù, wọn ò ṣe é yà rárá. Babaláwo tí ó bá wá sọ fún ẹ̀yin pé ní ohun ò lésù nílé, ẹ gbà pé gbájú ẹ̀ gidi ni. Oníjìbìtì gidi 419 gidi òun ni. 419 gidi ni. Ní Ọ̀rúnmìlà òpìtàn ọlà nífẹ̀ẹ́ ló bá gbéra. Ló bá ń lọ sà. Ló bá pàdé ìyá aláró kan. Ó kí ààrẹ dúró. Ìyá náà dáhùn pé ààrẹ yé o. Ìyá yé o. Bó ṣe wá rìn sà tó ní sọ bá rí pé ní tí ìyá ẹ̀ fi ń ro aró rẹ̀ kò dáa ló bá padà. Ó kàn lọ fún lọ́pọ̀ ọwọ́ ẹ̀ ni. Ó ní ìyá ẹ gbà ọ̀pá ẹ mọ̀ lò kí n fi dé padà bọ̀ wá gbà. Ìyá ń ṣàdúrà fún Ọ̀rúnmìlà. Ó ní Ọ̀rúnmìlà ò bá sì gba etídò kọjá o kó lè ráwo tí ń bẹ́nu eégún. Ojú ìyọ̀nà etídò fún Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà ò já níyàn ó gbọ́. Ó bá lọ. Bí ṣe ń lọ lọ́nà ló tún pàdé àwọn ọmọkùnrin tí wọ́n ń sọ kọ́tọ̀kọ́tọ̀ nípa àwọn ọmọbìnrin pé ṣe bá mọ́lẹ́wà nìkan jẹ́, ṣe bí bàdí àrán nìkan, ṣe bá mọ́lẹ́sẹ̀ nìkan. Ọ̀rúnmìlà tún di ìyàn mọ́wọ́. Ìgbà tó Ọ̀rúnmìlà rìn sáà ló bá yà bó ṣe ráwọn ọmọbìnrin mẹ́ta ọ̀hún tí wọ́n ń bọ̀ nù. Nígbà sì ní ọba ń fẹ́ kí wọ́n máa dá sí gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe. Wọ́n bá fẹ́ lo odò kò ní fẹ́ kẹ́lòmíì tẹ̀lé wọn torí kò fẹ́ kí wọ́n mú ọkọ wọn. Kò kẹ́ wọn lákẹ̀bàjẹ́. Ó bá ráwọn ọmọbìnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n gbé kété lérí tí wọ́n lọ. Táwọn èèyàn kí wọn kábíyèsí o, kára ó le o. Kábíyèsí kára ó le ni wọ́n kí ọlọ́ba ni wọ́n kí ọmọba. Dànsákì tá à ń wí yẹn kò kí ń ṣe èdè wa o. Kára ó le kẹ́mi ọlá ogun o. Bàbá mi ń kọ́ láàfin o. Ọ̀rúnmìlà bá rí i kẹ́ àṣé àwọn ọmọọba yìí rè. Ọ̀rúnmìlà bá sápamọ́ síbì kan. Ìgbà wọn pọnmi tán. Wọ́n bá pọnmi tán. Wọ́n bá ní bàbá o. Wọ́n bá pọnmi tán. Ẹ má bínú ẹ dákun ẹ jọ̀ọ́. Wọ́n bá pọnmi tán. Ni ìkan bá ní wo àbọ̀rú. Jẹ́ ń gbèrú kí n gbèrú bọyè náà. No, ó ní àbọ̀rú tí mo bá ti gbèrú ọ̀tán kí agbérùbọ ṣiṣẹ́ o kẹjọ wá gbèrú mi. Ìgbà wọn wá gbèrú ra wọn tán wá lọ ní ṣé ẹni gbèrú àbọ̀yè náà ni. Ọ̀rúnmìlà ṣáà wò wọ́n bọ́ ṣe ń ṣe. Ẹ mọ̀ pé ti dárúkọ wọn sọ́wọ́ Ọ̀rúnmìlà kan tó dé ààfin. Ọ̀rúnmìlà ti tẹ́lẹ̀kùn. Bí kìíní ṣe ń wọlé níwájú ọba Ọ̀rúnmìlà ń ṣe àbọ̀rú káàbọ̀ o. Ìkejì tẹ̀lé l'Ọ̀rúnmìlà ṣe àbọ̀yè káàbọ̀ o. Ìkẹta tẹ̀lé l'Ọ̀rúnmìlà bá ṣe àbọ̀ ṣíṣe ńlẹ́ o. Tọ̀ lọ́ba bá dá ilé àtọ̀nà rẹ̀ sí méjì fún Ọ̀rúnmìlà. Ẹ rí i pé bí kò bá sí Èṣù àti àwọn ìyá mi tẹ̀yìn ń wò gẹ́gẹ́ bí ẹni ibi tí àwa sì gbà pé ìyá wa ni wọ́n jẹ́ nínú ẹ̀sìn tiwa. Ẹ rí i pé tí ò bá sí àwọn Ọ̀rúnmìlà kò ní di ẹni tí à ń kí ní àbọ̀rú àbọ̀yìnbó ṣiṣẹ́ títí di ọjọ́ òní. Báwo wá ni bá mi onírùngbọ̀n yẹn wúkẹ́ ṣe lè wá sọ fún mi pé ní èso kì í ṣe nǹkan tó dáa. Bá kéré òjàdí aráàlú dè
wọ́n nígbà tí wọ́n jí èṣù làárẹ̀ gbé lọ kí ló ṣe. Èso kì í ṣe ìyẹn lára ara gẹ́gẹ́ bíi tèmi. Ọmọdé sì búrò kó bojú wẹ̀yìn ni òòjọ́ kọ́ lolúwere ń pa ni. Bàbá ibi tí ẹ dàgbà dé lónìí àti sun yín ló yẹ kẹ́ ẹ mọ́ wá o. Ó yẹ kẹ́ ẹ mọ́ bẹ̀rù àti sun yín ni o. Bàbá ó yẹ kẹ́ ẹ máa bẹ̀rù àti sun yín. Ìbádá kí ẹ wá ṣe àtúnṣe. Kẹ́ ẹ wá ṣe àtúnṣe lórí nǹkan tẹ́ ẹ ṣe. Ìbádá púpọ̀ ṣùgbọ́n egbìnrin ọ̀tẹ̀ lọ̀rọ̀ yín bá tí ń pàkan nìkan rú. Mo rí gbogbo nǹkan tẹ́ ẹ ń ṣe ní TikTok. Bọ̀dá mi ẹ̀gbọ́n mi Sàlàudé Ọlálékan Àyànmọ́ post yín ẹ dákun sá lórí TikTok ẹ bá mi delete ẹ mọ̀ jẹ́ kí bàbá fi tiwọn kó bá yín torí ọlọ́wọ́ kọ́kọ́rọ́ ni wọ́n tí wọ́n fi kọ́ igi oko lọ́rùn tó jẹ́ pé èèyàn ni wọ́n fi kọ́ lọ́rùn. Ẹ má jẹ́ kí wọ́n fi kọ́ yín lọ́rùn. Ifá kankan ò sọ ìpè níkẹ́ni má ní òrìṣà tó bá wù. Ifá kankan ò sì tọ́ka ìpè dandan kẹ́ni má gbẹbọ fésù pé di ìrókò inú odò 419 ni mo ń ṣe bẹ́ẹ̀ ìpè káyé mọ́mọ́ pé tí mò ń ṣe rèé. Ọ̀rúnmìlà ló kó gbogbo òsàṣòdì wáyé ló sì ṣòro fún gbogbo wọn lọ. Kí wá ló dé tẹ́ fẹ́ sọ fún mi pé onífá ò gbọdọ̀ ní òrìṣà nílé. You can have as many as you like. Bẹ́ẹ̀ ni. Babaláwo lè ní Ọ̀ṣun, ó lè ní Ẹgbẹ́, ó lè ní Erinlẹ̀, ó lè ní Ògún, ó lè ní Èṣù, ó lè ní Yemọja, ẹgán odù gbogbo babaláwo ló ní. Torí Ọ̀rúnmìlà ló kó gbogbo òsàṣòdì wáyé. Ẹni tẹfá sì ti parí ẹ bọra. Definitely bàbá ò tẹfá nù. Bàbá mi Peter Fatomilola ẹ dákun ẹ jọ̀ọ́ odù wo ló bí yín? Gbàtà ẹ jẹ́ olórí àwò odù wo gan-an ló bí yín ní pàtó mo fẹ́ mọ̀. Ẹ dákun odù wo ló bí yín ní pàtó? Èèwọ̀ mélòó ni èèwọ̀ tẹ́ ẹ ní lójú odù ọ̀hún? Àwọn ilé èèwọ̀ mọ́sànlá èèwọ̀ mélòó lẹ ní lójú odù ọ̀hún? Ẹ dákun ẹ bá mi kí ẹsẹ̀ 6 nínú odù tó bí yín torí olúwo ni yín. Gbà mí Peter Fatomilola ẹni tí mo fẹ́ látọ̀dọ̀ yín nù. Ọ̀rọ̀ tí wọ́n á jọra wọn. Ìtún takése lọ sọ́dọ̀ ọmọ ìyá yín torí télọ̀ kan náà ìlójọ ránṣọ yín ní ìrìtakété lọ sọ́dọ̀ ẹ̀. Bàbá wa gẹ̀ẹ́sì jáwé Ifá onírùngbọ̀n oògùn. Bàbá mo sì fẹ́ràn yín o. The first time tí mo kọ́kọ́ rí yín ní location tẹ́tí ń kífá pé ẹni fi ibẹ̀ ńlá pokó ẹni gbà lẹ̀ ńlá pòbò òbò tó bí mi ẹ wá ràn mí ṣe ni mo ti mọ̀ pé kì í ṣe babaláwo. No. Ẹ ò lè sọ bẹ́ẹ̀ fún mi pé babaláwo ni yín náà. So Ifá wo ni ó sọ ọ̀rọ̀ tí ò dẹ̀ ní dáfá fún nǹkan kan? Ẹni fi ibẹ̀ ńlá pokó ẹni gbà lẹ̀ ńlá pòbò òbò tó bí mi ẹ wá ràn mí ṣe. Mo rántí fíìmù yẹn náà. Mo ti gbàgbé. Mo ṣàṣọ máa wo yín nínú ẹ̀. Tá fi sùn yẹ̀rẹ̀. Kì í ṣe igbá àbí nǹkan ṣá. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ tún wá sọ yí pé ẹ̀yin ni olórí gbogbo ògbóni àgbáyé. Èmi ò fẹ́ dá sọ̀rọ̀ ògbóni torí àṣírí ńlá ni. Torí yín rò pé gbogbo yín gan mọ̀ nǹkan tí wọ́n ń pè ní àwọ̀ ògbóni yìí. Ẹ gbé wá sórí social media ẹ sọ di yẹ̀yẹ́. Àwọn tí ò mọ àwo wọn ò mọ̀ nípa rẹ̀. Babaláwo Ifágbèrò Ifálọlá ìtí àrò ẹ sì bẹ̀rẹ̀ pa bí. Ní kọ́ sọ̀rọ̀ èèwọ̀ wọn kankan sọ ni
èèwọ̀ 8 mo ní o, èèwọ̀ 4 ni o, wọ́n sì lé léèwọ̀ 50. kán sì bá wa kí bí ẹṣẹ 6 nínú odù tó bí wọn ká lè mọ̀ pé babaláwo ni wọ́n. ní tèmi béèrè lọ́wọ́ wọn nù. kìí ṣàwọn nìkan wọ́n sọ bẹ́ẹ̀, kìí ṣàwọn nìkan ni mo fẹ́ rẹ̀ látọ̀dọ̀ wọn. mo fẹ́ rẹ̀ náà látọ̀dọ̀ bàbá agẹṣinjáwé ifá onírùngbọ̀n oògùn náà. mo fẹ́ rẹ̀. ẹ jẹ́ sọ odù tó bí yín fún wa. a sì fẹ́ mọ iye èèwọ̀ tí ẹ ní ká lè mọ̀ bóyá babaláwo ni yín lóòótọ́. kò pọn dandan kẹ́ ẹ dárúkọ èèwọ̀ yín. èèwọ̀ 10 mo ní, èèwọ̀ 4 ni, èèwọ̀ 2 ni. kẹ́ẹ̀dẹ̀ bá mi kí ẹṣẹ 6 nínú odù Ifá tó bí yín pẹ̀lú ohun tí babaláwo fi kì Ifá gangan. torí báyé bá torí àgbà bàjẹ́ àìmọ̀ wá wù wọ́n ni. àgbàdàkùn èwe ń bọ̀ wá, ẹ bá wa tún lẹ̀ ṣe. ẹni tó bá dẹ̀ bímọ sílẹ̀ kó mọ́ ṣìkà nítorí pé igba oró kì í fọ́n. ẹ bá wa ṣe. ní tí mo sọ yẹn, ẹ dákun ẹ bá wa ṣe. a fẹ́ mọ̀ bóyá babaláwo ni yín àbí oníjìbìtì lórí afẹ́fẹ́ nìkan. sórí èmi ò gbọ́ rí. mi ò gbọ́ rí o. mi tiẹ̀ tí ì rí orúkọ Fá nínú orúkọ yín. agẹṣinjáwé fọ̀njú ṣe orúkọ Fá, oyè lásán ni. oyè ni. oyè ni. ó sì dá mi lójú pé mi rò pé wọ́n fi yín jẹ́ ẹ̀yin lẹ́ ń pera yín bẹ́ẹ̀. torí ìran agẹṣinjáwé Ifá kan kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́nláìn yẹn. oyè ni. and onírùngbọ̀n oògùn kò kì í ṣe orúkọ, nickname lòun náà. èmi fẹ́ mọ orúkọ Fá yín. mo fẹ́ mọ orúkọ Fá yín. mo fẹ́ mọ odù yín. mo fẹ́ mọ orúkọ Fá yín. mo fẹ́ mọ odù yín. mo sì fẹ́ mọ̀ mo sì fẹ́ mọ kókó ìdí gan pàtàkì tẹ́ fi dárùngbọ̀n yín sí tó fi gùn tó bá wọn. tẹ́ fi ń pera yín lọ́pọ̀ oògùn tẹ́ wá fi ń ba ìṣẹ̀ṣe lójú jẹ́. ìyá mi, a kú ojúmọ́ o. ojúmọ́ ire ìyá o. kẹ́pẹ́ fún wa, ẹ káàárọ̀ ìyá mi. bàbá wa agẹṣinjáwé Ifá, ibi tá à ń sọ̀rọ̀ òun lọ òun lẹ rí òun. torí ẹ bọ́ sórí social media ẹ̀ lẹ́yìn ní kinní kan. ìràwọ̀ onípo lọ́jà ló kọ lóòótọ́. á ti mọ lọ́jà òun ni àwọn ọba wa. ṣùgbọ́n kì í wá ṣe ká máa sọ pé ní ọba arágbìjí yóò jókòó tiẹ̀ lọ́tọ̀. èmi náà ó jókòó tèmi lọ́tọ̀ ni. ilé ìforíbalẹ̀ fọba aláyé kankan. ṣé King Kong lẹ́yìn ni? ẹ tiẹ̀ wá ní rìgáàdì fún ọba aláyé gan rárá. ẹ ní àpọ́nlé fún àwọn babaláwo wa gan tó tún járàbà. ẹ ń pera yín lólórí àràbà. ẹ ń sọ lẹ́nu yín pé olùṣẹ̀ṣe yóò dúró tiẹ̀ lọ́tọ̀, ẹ̀yin náà ó jókòó tiyín ni. ta ni yín wájú olùṣẹ̀ṣe o? àràbà tí ń gbàdọ̀bálẹ̀ àràbà nínú olùṣẹ̀ṣe jẹ́. ẹ ti ń kọjá ààyè yín bàbá. èmi ò ní kí Gàmbàrí mọ̀ sùn rárá látọjọ́ ìtẹ́ ti ń sùn kẹ́ mọ́ fi kìíyà tèmi ni. ṣùgbọ́n tó bá mú yín tàpá sí ìṣẹ̀ṣe, tó bá mú yín sọ̀rọ̀ sí irúnmọlẹ̀, tó bá mú yín sọ pé yìí àwọn baba ńlá wa ni. ẹni bá sì sọ pé t'Ọ̀rúnmìlà báwo, tó ní tèṣù ọ̀dàrà báwo, tó ní ti Ògúnyán kan bí ọgbẹ́ báwo, tó ní ìyá mi ọ̀wáyanrìn wáyanrìn kówó sí tiẹ̀ báwo, tó ní gbogbo ti àwọn irúnmọlẹ̀ báwo. ó ti bú ìyá ńlá wa, ó ti bú bàbá ńlá wa. bí èèyàn bá sì pè mí lọ́mọ àlè ń soríkì bàbá mi fún. Pa Peter Fatomilola. èèwọ̀ Fá yín, a fẹ́ mọ iye èèwọ̀ tó jẹ́. ní kẹ́ ẹ dárúkọ ẹ̀ sórí social media torí èmi náà ò lè sọ èèwọ̀ mi jáde. a fẹ́ mọ iye èèwọ̀ Fá yín tó jẹ́, odù tó bí yín àti ẹsẹ̀ 6 nínú odù Ifá tó bí yín. kẹ́ ẹ kí ẹsẹ̀ 6 yẹn fún wa, kẹ́ ẹ sì sọ ìtàn tó rọ̀ mọ́ Fá ọ̀hún. ìgbà lèmi ò tó gbà pé babaláwo ni yín. ìpè
ní ẹ tó jolú awo nífìsì Èkìtì lóòótọ́. Bàbá agẹṣinjáwé Ifá onírùngbọ̀n oògùn. Èmi fẹ́ mọ orúkọ Ifá tiyín. Bóyá Fátóyọ̀sí ni, bóyá Fátókí ni, bóyá torí mi ò mọ̀. Agẹṣinjáwé Ifá kì í ṣe orúkọ Ifá. Onírùngbọ̀n oògùn kì í ṣe orúkọ Ifá. Mo fẹ́ mọ orúkọ Ifá àti tiyín. Ó dùfá tó bí yín. Èèwọ̀, iye èèwọ̀ tẹ́ ẹ ní. Ẹ bá wa kí odùfá yín ẹsẹ̀ 6 kẹ́ẹ̀sì bá wa yànnàná story tó wà níbẹ̀. Ìyá mi Anímọ̀ṣàhùn, ẹ ṣé o. Ojúmọ́ ire o ìyá mi. Bí èmi ṣe fẹ́ nu, bí mo ṣe fẹ́ nu. So, a rí jù báyìí lọ ní àwúrọ̀ yìí. Mo ń retí èsì. Ẹ jẹ́ bá mi share fídíò yìí. Ẹ bá mi share kẹ̀dẹ̀ like. Ẹ tiẹ̀ bá mi share ni. Kó lè ka àwọn bàbá yìí lára. Màá tiẹ̀ padà táàgì wọn ṣùgbọ́n kó lè kàn wọ́n lára. Tètè kàn wọ́n lára. Àti gbogbo àwọn kó lè afford yẹn. Ẹ bá mi share fídíò yìí kó lọ sọ́dọ̀ wọn. Kí wọ́n lè tètè fún mi ní èsì ní kíákíá. Mo ń retí èsì látọ̀dọ̀ wọn.